àjẹ́ Jésù ni mí o, ẹ má sọ mí lókùúta mọ́ nígboro nítorí àjẹ́ tí mò ń ṣe nínú eré àgbéléwò. Gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá Esther Olúwarántí-Mọ́rádékẹ́ tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí ìyá Ajirotutu ti ṣàlàyé ohun tí ojú rẹ̀ rí nídìí iṣẹ́ náà. Inú ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú iléeṣẹ́ ìròyìn abẹ́lé ló ti sọ̀rọ̀ ọ̀hún. Arábìnrin ọ̀hún tó máa ń kó ipa ìyá àjẹ́ ọlọ́pọ̀ ìgbà nínú eré sọ pé ipa tí òun kó gan-an ló jẹ́ kí àwọn èèyàn kan máa wo òun gẹ́gẹ́ bí àjẹ́ nítòótọ́. Ajirotutu tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun ní ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tí àwọn èèyàn tẹ́wọ́gbà ní Nàìjíríà lòun ṣe tí òun sì gbàgbọ́ nínú rẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ lórí bó ṣe di ènìyàn tó yan iṣẹ́ tíátà láàyò, ó ní iṣẹ́ náà kì í ṣe iṣẹ́ tó wu òun ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, àmọ́ ẹ̀gbọ́n òun kan Alhaji Ganiyu tí àwọn èèyàn mọ̀ sí Ojúkùtù ló mú òun dé inú iṣẹ́ náà. Ó ní Alhaji Ganiyu tó jẹ́ ọkọ ìyá ìbejì ọmọ aráyélé tó tún jẹ́ ọkọ àtọ́ àṣẹ́kù mi ò tí ì di sisi tán tí wọ́n ti mú mi káàkiri gẹ́gẹ́ bó ṣe sọ. Ọdún 1972 nígbà tí wọ́n sì máa ń ṣe eré orí ìtàgé nìkan ni òun bẹ̀rẹ̀ sí ń darapọ̀ mọ́ àwọn àgbà ọ̀jẹ̀ tó mú ojú òun mọ ìdí iṣẹ́ ọ̀hún. Gẹ́gẹ́ bó ṣe sọ, bàbá òun kò fẹ́ràn iṣẹ́ náà, àmọ́ ẹ̀gbọ́n òun máa ń mú òun kiri. Ó ní iṣẹ́ náà kò fààyè gba òun láti kọjú sí ẹ̀kọ́ òun lásìkò náà, bó tilẹ̀ jẹ́ pé ọmọ tó mọ ìwé dáadáa ni òun. Ajirotutu sọ pé onírúurú ìwà burúkú làwọn èèyàn hù sí òun látàrí ipa tí òun kó nínú eré. Ó ní mi ò lè ròyìn, tí mo bá ní kí n máa sọ ilẹ̀ yóò kún, ilẹ̀ yóò fàya, tí a bá dà sódò kò ní ṣàn. Tí mo bá ń lọ lójú títì wọn á ní ìyá àjẹ́ ò olóṣì. Mo ti dé ibì kan rí tí wọ́n lẹ̀ mí lókùúta. Wọ́n bẹ̀rẹ̀ sí ń lẹ̀ mí lókùúta kí n tó sáwọ inú ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù tí mo ní ẹ gbà mí, mi ò ní àjẹ́, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ò mà kí ń ṣe àjẹ́. Bí mo ṣe ń sọ yìí, bí ojú ṣe là tó yìí, wọn ò tí ì dẹ́kun àti máa pè mí ní àjẹ́, mi ò kí ń ṣe àjẹ́ o, àjẹ́ Jésù ni mí. Ajirotutu sọ síwájú sí pé àsìkò kan wà tí òun fi wà nínú ìgbèkùn àìsàn fún odidi ọdún kan àti oṣù méjì. Bẹ́ẹ̀ ló tún mẹ́nuba ìṣòro bó ṣe pàdánù àwọn ọmọ rẹ̀ àtàwọn ìṣòro míì. Ó parí ọ̀rọ̀ rẹ̀ pé ìbáṣepọ̀ tó dánmọ́rán ló wà láàrin òun àtàwọn akẹgbẹ́ òun tó máa ń ṣe àjẹ́ nínú eré àgbéléwò. Lẹ́yìn náà ló gba àwọn akọ̀ròyìn orí ayélujára nímọ̀ràn láti dẹ́kun àti máa gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri nípa òun lọ́nà àti tètè pawó sí àpò ara wọn. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín in ká kí ẹ sì fi èròǹgbà yín sábàlá àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.